Ìdí tí a fi pinnu láti ṣàtìlẹ́yìn fún Bendit Alabi. Àwọn àgbààgbà ẹgbẹ́ APC ní àárín gbùngbùn Ọ̀ṣun. Àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lábẹ́ Ìlá nípínlẹ̀ Ọ̀ṣun ti ṣàpèjúwe igbákejì gómìnà àná Bendit Alabi gẹ́gẹ́ bí olóòótọ́ ẹni tí kò jin ọ̀gá rẹ̀ Adégbóyèga Oyètọ́lá lẹ́sẹ̀ ní gbogbo àsìkò tí wọ́n wà níjọba. Wọ́n sọ pé ohun tó wọ́pọ̀ nínú ìrírí káàkiri ni wàhálà láàrin gómìnà àti igbákejì rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti ìtẹríba ni Alabi fi lo ipò náà. Àǹfààní ńlá ni yóò sì jẹ́ fún ìpínlẹ̀ Ọ̀ṣun tí irú èèyàn bíi tiẹ̀ bá di gómìnà. Lásìkò tí Alabi ṣàbẹ̀wò sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní agbègbè àárín gbùngbùn Ọ̀ṣun ìyẹn Ìlá, Ìfẹ́lódùn, Borípé, Odò-Ọ̀tìn àti Òṣogbo ni gbogbo wọn gbà á tọwọ́ tẹsẹ̀ tí wọ́n sì ṣe ìlérí àtìlẹ́yìn fún un. Nílùú Ìlá, àwọn aṣáájú ẹgbẹ́ bíi Alàgbà Oyègòkè, Ọ̀nàrẹ́bù Ọbáwálé, Olóyè Adémọ́lá Adéfilá àti Olóyè Báyọ̀ Oyèkánmi sọ pé olóṣèlú tó ní ìwà adarí ni Alabi nítorí ẹni tó bá lè ṣiṣẹ́ lábẹ́ ẹlòmíràn láìsí ìkùnsínú tó sípò adarí. Wọ́n sọ pé onírúurú ìrírí tí Alabi ti ní gẹ́gẹ́ bí igbákejì gómìnà ti múra rẹ̀ sílẹ̀ fún ipò gómìnà. Oríire sì ni yóò jẹ́ fún ìpínlẹ̀ Ọ̀ṣun tí ẹgbẹ́ òṣèlú APC bá lè fún un ní tíkẹ́ẹ̀tì. Bákan náà ni ọ̀rọ̀ rí lágbègbè Ìfẹ́lódùn, Borípé àti Odò-Ọ̀tìn níbi tí ọ̀kan lára àwọn àgbààgbà wọn, Comrade Pọ̀jù Odùọlá ti sọ pé tí ìdìbò abẹ́lé bá wáyé lónìí, Alabi ni òun yóò mú. Ọ̀rọ̀ kò yàtọ̀ ní ìlú Òṣogbo. Gbogbo wọn sọ nípa ipa rere ribiribi tí Alabi kó lásìkò àjàkálẹ̀ àrùn COVID-19. Wọ́n ní adarí tó mú ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn aráàlú lọ́kùnkúndùn ni ọkùnrin olóṣèlú ọ̀hún. Nínú ọ̀rọ̀ rẹ̀, Bendit Alabi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ APC fún bí wọ́n ṣe àtìlẹ́yìn fún un. Ó ní àfojúsùn òun ni ìṣọ̀kan ẹgbẹ́ APC náà, ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. Alabi ṣèlérí láti túbọ̀ mú kí ìṣèjọba rere tí gbogbo èèyàn mọ ẹgbẹ́ APC mọ̀ tẹ̀síwájú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ló pinnu láti lo ìrírí rẹ̀ nínú òṣèlú fún ìgbéga ìpínlẹ̀ Ọ̀ṣun.